tó sunkún lé ẹ lórí bó ṣe yọ ọmọ ìbànújẹ́ nínú ẹbí. O ti understand? Mo máa wá fún ẹ bọ̀tọ̀wẹ́ ó máa dọ̀la máa play gbogbo ṣó ní ìsòyìnbó wàá fún mi 2,000 euro àbí pounds orí ẹ ti dà ń ṣe rẹ̀ ìgbà tó rìnrìn gbèrègbèrè jẹ́ sáré fi voice ẹ̀ hàn ó wàá bá mi sòyìnbó ní WhatsApp mi màá fi ẹ̀ mo fẹ́ rán ẹ létí Yorùbá ló wà sọ nísìnyí èmi ò kì í ṣe o kí n máa gbé ọjọ́ tí mo ti ń bá yànjà ṣẹ́rí kí n máa gbé proof kí n máa gbé mi ò like something like that but mo fẹ́ jẹ́ kó rántí bó ṣe ń bá mi sọ Yorùbá so Yorùbá lèmi àti ẹ máa fi jà àfi tó bá lè sọ Dutch you understand ó ní mò ń fàgbàlagbàrà 40 years lọ school yeah mo ń lọ school yes mo ń lọ school torí pé Dutchland ni mo wà tó bá dẹ̀ wà nílùú kan gbúdọ̀ ṣe bí aráàlú mi so mo lọ ń lẹ̀ okay so jẹ́ sáré fi gbọ̀ngàn mo ń bọ̀ n tó lọ́dọ̀ sọ jẹ́ ní sùúrù. ẹ mọ tó ṣe ń grow ni àwọn tó wà Nàìjíríà yẹn tó ní data wọ́n lé ní millions tó lè help èèyàn láti grow page lórí 20,000 10,000 mi ní pín 2,000 mo ti bẹ̀rẹ̀ sí tọ́jú owó wọn lẹ̀ tí mo tún máa ṣe give away 100,000 téèyàn márùn very soon ká máa ya wèrè ni mi need monetization money pàápàá ẹ̀rí ló ń bà mí tẹ́lẹ̀ pé àti jáde máa ṣe ṣí o máa sọ̀rọ̀ but bí dọ́kà ṣe sọ ẹyọkọ àbí méjì ló need láti ṣe confidence ẹ máa grow kí ni wọ́n lọ ṣe ṣùkú lọ́la tí máa ṣe nǹkan náà tí máa lẹ́run ojú tí máa mo ti ra ring light tí máa jáde gẹ̀gẹ́ tí máa ṣe show mi bá ti rí pé page yẹn ti grow di 2,000 something máa ju 500k yẹn síta ni wọ́n bá tún tó bí oṣù méjì kan máa tún ju 1 million tí màá máa pín ẹ wò wọ́n á ya dé ni. àṣẹ ti rí sórí gbà tèmi ṣe péjì tèmi bó ṣe ní ìwọ̀nba followers tèmi mi ò lo owó láti fi ṣe kíni láti fi sọ pé mo fẹ́ fún àwọn ará Nàìjíríà pé tí n bá fún wọn ní 200,000 wọ́n máa ya wèrè tí n bá fẹ́ fún ẹ ní nǹkan torí ẹ̀ tí n bá ṣe nǹkan fún yàn lẹ́ni yẹn tí ò bá mọ orí kò kí ń affect me because kò sí bí mo gbé ẹbí tí máa gbé ẹsẹ̀ nílé mo ṣe tèmi fọ́lọ́run tó bá fọkọ̀ kó dàárọ̀ Ọlọ́run á ṣe kí ni á fi ṣe oníkálukú á fi sún gẹ́gẹ́ bí èrò náà àwa ò torí ìrègùn ṣoore àdẹ torí pa fẹ́ grow page mi from 1 follower from 0 followers ló fi di 70 something followers. Olórí burúkú ààrẹ nígbà tó wá ń pè mí ó wá ń sọ Yorùbá náà ìwọ olórí burúkú àní mọ́tò pàápàá arọ kése olórí burúkú tó fi gbèsè ayé jókòó sórí iṣẹ́ ọmọ òṣì ọmọ ìbànújẹ́ nínú ẹbí. lọ́wọ́ gbogbo àwọn tí mo ti ń bá jà èyí tó ti ẹ̀já rọgbọ́n kò wọ́n pààrọ̀ ni wọ́n ti gbé ni wọ́n ti bá túnṣe tí ẹ ti bàjẹ́ tó dẹ̀ sẹ́ẹ̀dì pé kò bá túnṣe. ayé ẹ bá bàjẹ́ tó bá ń kanra má kanra mímu ṣó ya wèrè ni yes of course mo bèrè lọ́wọ́ ẹ̀ mo ní kí ni bọ́ọ̀sì mi ti ṣe fún ẹ I have the right yeah anything tó bá ṣẹlẹ̀ lórí social media and mo ní right láti sọ̀rọ̀ àfi tó bá wù mí kí n má sọ̀rọ̀ kò wá ní ìdáfẹ́ tó bá ní kí ló dé tó ṣe dá sí a wà lórí bí láti sọ̀rọ̀ orí tó bá ń ṣe orí burúkú lọ ẹ lọ bí wọn pé kí ló tẹ ṣe dá sí nǹkan tó bá wù mí mo lè dá sí nǹkan tó bá wù mí mi ò lè dá sí. Arọkẹsẹ alimọtò pàápàá òpònú òkúrú bíi ètò òun àti sọjísọjí gan ga jù lọ aláyé dojúrú ẹlẹ́sẹ̀ ọwọ́ ló kọ ọmọ Arọkẹsẹ olórí burúkú arọmì kútúrú mẹkàpọ ọwọ́ ẹrí kúnkún ẹsẹ̀ tó wá gé ìkan tó wá yàbàrà ó tún wá ń de pampers aláyé dojú èmi mo bá tiẹ̀ jẹ́. My play sure my friends. I don't care. One who fair build the page can feel it, but don't worry. If me build the page, no worry. Kwame, wọ́n máa bù ẹni bí ìranu sugar. O ti understand wọ́n sọ pé àwọn ọ̀gá mi ló fẹ́ lọ fún Wòmí, ó tún mi Wòmí ọmọ ọ̀gá lórí social media but mo ní sister. Yeah, sister yọkọ péré. Òun náà ni boss yẹ yálà ìyá ẹni pé o fẹ́ copy torí ẹ̀ tó fẹ́ kọ́gbọ́n máa fáwọn èèyàn lówó láti build the page. 20,000, 10,000. Boss lady, God bless you for this stuff. I love you, sis. What you understand?
àwọn tó fẹ́ máa fún ní 10,000 20,000 tí orí ó torí Ọlọ́run ṣe orí òde ní ládàgbà lọ́wọ́ Ọlọ́run òun torí pé ó fẹ́ build page òun ṣe orí ẹ̀kẹ́ndẹ́ orí ebú orí ìsọnù orí rádaràda ìwà láyé dojúrú ibi tí mo ti sọ fún ẹ pé kí ló dé tó ṣe òṣì nígbà tí Sọjí tó àṣírí ẹ pé wọ́n ló ṣí péjì tó ń gbé nídìí tí ọmọ sísá jókòó tádé mo béèrè lọ́wọ́ ẹ olórí burúkú ààrẹ oníwọ̀ nìkan ká ló ń lo péjì o kàn fà káàtì ọmọ ọkọ̀ fi ń lọ́gì ní o ọkọ̀ Olúkọ̀yà Adétọ́lá ẹ ṣé God bless you for this God bless you oníwọ̀ kan lo àkáǹtì ọmọ ọkọ̀ fi ń lọ́gì ní ẹ̀pọ̀ nínú ẹ̀ bọ̀ tí wọ́n bá jábẹ́ àmọ́ rere nígbà tí irú fọ́tò yẹn wà ńbẹ̀ tó dẹ̀ rí bí lọ́ọ̀gì síbẹ̀ wáì tó lè yọ kúrò kó gbàdọ̀ dá pictures ní tẹ́dúkéṣọ̀n òyọ́lá rẹ̀ lórí gbogbo ẹlẹ́nu rẹpẹtẹ olóṣì kò bá jó yọlá rẹ̀ òbí tí ìdarúgbó ara kó ní owó monetization congratulations ti fún mi sá o Kwame ò tiẹ̀ tí rí bá gbé òṣì àrí monetization mo yó bèrè lọ́wọ́ boss lady ṣé mo dààmú wọn fún monetization àìrí mo yó mo wà òkè àná mi sọ̀rọ̀ ó ṣeun o òní mi sọ̀rọ̀ ó ṣeun o ó dájú ọ̀la mi á sọ̀rọ̀ ó ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ó ṣeun bàbá ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ó ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ó ṣeun o àná mi tó bá rí sí èlé mi wàá mọ̀ kó sọ̀rọ̀ ọlá mi gangan náà á sọ̀rọ̀ pé Ọlọ́run ṣe forget it, it's not about monetization wà okay ó nice máa ní lásìkò tí n bá ráyè mi ò ní fipá mi ò ní fi lọ́bẹ̀ ìgbóná ìwọ péjì mi mo ti gbọ́ orin copyright dànù so máa wà very very difficult tí n bá fẹ́ build another page because of monetization I will build a new page and I will have the monetization ṣé ó tún fi yẹn bú náà ó yá wèrè mà yes ma ẹ yá wèrè orí yín burú abẹ́rú orí lára tó ń yọ ẹlẹ́nu ni wọ́n gba star yẹn 9,000 ló jẹ́ lóṣù wọ́n bá tún gbowó monetization ó jẹ́ 30,000 lóṣù ẹ̀yin èèyàn ọ̀dẹ̀ níyí ẹ̀yẹ máa ṣoore ibi ẹ̀yẹ máa ṣoore kinní kan ẹ̀yẹ máa ṣoore kí ni tiẹ̀ ń bẹ̀ ó sick èmi kàn mú ìyá ẹ láàárọ̀ náà lọ béèrè lọ́wọ́ ìyá láàyà ẹ bó ṣe yàrá ẹ̀ṣẹ̀ ọwọ́ bàbá ẹ ló sọ ẹ dárọ̀ náà ṣé mi mo bá tiẹ̀ jẹ́ ni àmì náà tún pàápàá bébí mo gbogbo àwọn ọmọ ẹ̀jẹ̀ tó fi rógbòrò tó ṣe ń farúgbára àtàrọ kése tó ṣe fi ń ro màlà tó fi ń ro kà bó ṣe járọ yẹn náà ló ṣe ń ṣe kíni ló ṣe ń rákòrò gbogbo oúnjẹ sí mọ́tò ló lọ́njọ́ oúnjẹ fáwọn kọ́sítọ́mà sórí ẹ burú ni tani já ẹ tó bí ẹ tó fi yàrá kí ló ṣe ẹ kí náà wò ibo náà gbójú sí ṣọ́kójú sápò ni kò ní yẹ kò ní dáa fún yín ó máa mẹ́ẹ̀ẹ́ fún yín ni àmì náà tún pàápàá Abbey Rufus ẹ̀ńtẹ́lẹ̀ dẹ̀ ti sùn òun sọ̀rọ̀ ó sáré sọ̀rọ̀ kan mú mi ó yá wèrè wo ọmọ mi ó bẹ́ tàyà lájà ọmọ owó náà ọmọ tó ní respect òòrọ̀ ọmọ ìsọkúsọpọ̀ lórí burúkú ẹ̀ sábọ̀d kí lọmọ ẹ̀ mọ̀ tó ń jẹ́ sábọ̀d èmi rò pé lóyìnbó ló fi wọ́n sí àwọn ọmọ mi tó yẹ pé Nàìjíríà mo bí sí gan kò mọ ẹ̀ sábọ̀d torí mo protect ayé mi láì má ṣe ṣòro ojú mi wọn ò dórúkọ anybody tájọ ń ṣe gbọ́ mi sí ọmọ mi ò ló Facebook I'm going to 17 years kò ló Facebook kò ló Instagram ìyẹn tún kọ́ orí ó dẹ̀ ń lo iPhone ó ní nǹkan kan tó ń ó ní àwọn nǹkan tó ń ṣe yàtọ̀ sí yẹn Facebook Instagram kò tí ì mo sọ fún ọdún tó bá ti from next year ó lè lo nǹkan tó bá wọ̀ ẹ́ tó ló ti dàgbà going to 18 years nísìn ti dàgbà even earring ọmọ mi ò ìyẹn tún kọ́ god model ló ṣẹ̀ṣẹ̀ ra bàbá gold tó wà lọ́rùn ó tán bí mo dẹ̀ ṣe ló ṣe ń lò gbà mí àti sínú báyìí ibi ilẹ̀ ti máa rí pé ọmọ tó ní simple life orí ẹ̀ bu kí ló fẹ́ sọ ìgbà tí sí ìjọba ìṣòrí burúkú gan náà tó fi gbé wa ga ni àtòrí ẹ̀ kúrò lórí ìkànnì orí bẹ́ẹ̀ ṣe kọ́ bí wèrè ńgbà yìí èmi tó yẹ kí ni mo fẹ́ sùn wọn sí kóòtù mo fẹ́ lọ report mi report torí pé ìjẹ̀ṣà ni òrè Ìjẹ̀ṣà ni òrè gangan lọ́ka
okay èmi ò report àwọn gangan náà tún report orí pọ́nà fún wa lórí ọ̀fẹ́ jura wa lọ àmì náà tún pàápàá ó di ọ̀la máa play issue ẹ̀ lọ́la adé analyse adé fún ẹ̀tọ́ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ girl bọ́ síta kó sọ josh máa fún ẹ lésì ok ìwọ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan lóṣì lórí burúkú àárọ̀ ibi tó yarọ dé wọ́n tún gba pátá níbi àrùn olóṣì ó tún fògùn sí kámẹ́rà ó sì ń jẹ sọkùnrin ó tún náà fi ń tírẹ́tì òun aláyé dídò júrú ẹni tó ti tó di girama tọmọ ẹ tó ti dàbí Osama bin Laden òun bọmọ ẹ dé bíbà láti ẹ̀sìn gbà wá Sisi irú èmi kí n fẹ́ bò sọkùnrin sí wá ní Sisi ló ń ṣe tí ìbá lọ́kọ́ lé kò sí tó fi ń ṣe yìí a whole grandma like you. Kí n tó kúrò ẹ jẹ́ kí n play show ẹ̀ máa play voice yẹn tán kẹ́ ríru àwọn fake people tí wọ́n jẹ́ orí wèrè tán láwọn ṣe ń pa wá ẹbí ń pa àwọn èèyàn ṣé wọ́n ṣe torí Ọlọ́run wọ́n build the page lórí monetization nínú bíbẹ̀ ó ní òun ò ní ìdíwọ́ monetization létò tún padà sọ fún mi ká owó yẹn pọ̀ ó tó ń bá ń gba 10,000 lọ́wọ́ Facebook ṣé bọ́ ṣe ń gbà ni ó tí ìwà rìgbà rà ń tẹ́fẹ́ ni tó ń gbà. ẹ jẹ́ ń play ẹ̀tàn kí n sáré wá bọ́ sọ́dọ̀ sọ́jì. tí mo tún máa ṣe giveaway 100,000 péyàn márùn-ún very soon wọ́n máa ya wèrè ni. ṣe ti gbọ́ ó lóun máa ṣe giveaway 100,000 péyàn márùn-ún ó náà máa ya wèrè ni wọ́n máa ya wèrè kò torí Ọlọ́run ṣe ó ń ṣe láti build page ó lè build page kan tó bá rí nǹkan sọ̀gbọ́n ayé òwò wọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ mi ó lè sọ̀rọ̀ mi wọ́n á wù ẹ̀ dáadáa ok mo fọ́ sábẹ́ wọn mo ṣe dárúkọ ẹ̀ wọ́n olórí burúkú bí ọ̀nà Bàdágìrì olórí bí pẹ̀tà ìwánú ẹ̀ lọ́lọ́run rí ẹni ò ṣe ṣe ẹ́ lórí torí tó bá ṣe ẹ́ lórí ó mọ̀ọ́kà tó wà nínú torí pé tí wọ́n bá jábẹ àmọ́ àárọ̀ ìmú sọ̀rọ̀ kò wá rí pé wọ́n pè mí kí n tó pọ̀ ti ṣe òye ó ní reason ó ní nǹkan tí mo ó ní nǹkan kan sọ fún mi ìwọ wá bọ̀ tó wá sọ pé ìgbà tó ń gbé bànújẹ́ sórí ọmọ tó bí mi dáadáa kó tún mi lò bí àkọ́bí ẹ̀ síta kí n gbé tèmi síta owó ẹni tọ́lọ́ ń ṣe lóòótọ́ láàrin èmi àti mo fẹ́ kó owó ẹni tọ́lọ́ ń kọjú sí ṣe lóore sọmọ mi kọ́kọ́ tó ṣe é mú pamọ́ jẹ́ ká wo ẹni tọ́lọ́ ń ṣe lóore yàtọ̀ sósàmá bìláǹdì tó bí àwọn ọmọ òṣì tó ti di gbé tó ti jáde wọn dànù lórí burúkú olóṣì Dání ọlọ́ra òpònú ọmọ ìyá àwùsà mò ń gbọ́ ẹ ó yá. I need the monetization money pàápàá. irọ́ ló ń pa ọ́. ẹ̀rí ló ń bà mí tẹ́lẹ̀ pé àti jáde máa ṣe ṣí o máa sọ̀rọ̀ but bí dọ́kà ṣe sọ ẹyọkan àbí méjì ló ní láti ṣe kọ́. ṣé ti gbọ́ bí dọ́kà sì ṣe sọ ẹyọkan àbí méjì ló gbúdọ̀ ṣe. ṣé ti rí ọjọ́ yẹn ni boss lady ń sọ̀rọ̀ nípa béèyàn ṣe lè make owó tó bá ṣe ṣọ́ àkọ́kọ́ tó ṣe kejì lórí owó yẹn gangan gbogbo tó náà ò ní ìdí wá padà sọ̀rọ̀ tó sọ pé owó yẹn náà wà very important ló fi sún ọmọ rẹ̀ àròdè ní kí ló fẹ́ fi ṣe bó owó náà bó bá 10,000 o ò lè wọṣọ gidi tó máa dúró kárí ẹdó kéde lẹ́pọ̀ wọṣọ látọjọ́ tó ti ń ṣe ṣòòdù bí wọ́n mọ̀ náà ṣó lórí burúkú ni ẹ̀ omi náà omi kò jí sòwò náà sórí òkú bọ̀. Dẹ́sẹ̀ ẹ máa grow kí ni wọ́n lọ ṣe ṣùkú lọ́la tí máa ṣe nǹkan náà tí máa lẹ́run ojú tí máa nítorí ring light tí máa jáde gbẹ̀gbẹ́ tí máa ṣe show ni máa ti rí pé page yẹn ti grow di 2,000 something máa ju 500k yẹn síta ni. ṣé ti rí tí page yẹn bá ti grow òun á tún ju another 500,000 síta láti máa fi home build ẹ̀ lẹ́sẹ̀ ó ń build ẹ̀ bágbára ẹ̀ ṣe mọ́ ó lóun máa ṣé ìgbàgbé kó lóun máa kọ́kọ́ ju 100,000 yẹn tó bá ti pè yàn díẹ̀ wá á ju 500,000 ó náà àwọn ará Nàìjíríà ló máa fi build page ẹja máa gbọ́ lọ. ọba tí a bá ti tọ́jú oṣù méjì kan máa tún ju 1 million. ṣé ti gbọ́ ọjọ́ wo ló ti ju 1 million tó ń sọ ni
ó ní tó bá tún yá òun á juwọ́ mi lòun náà máa yá dé ni àwa tá a build page wa kò sẹ́ni tó fi irú ẹ̀ ṣe ẹ máa gbọ́. adé mi tẹ́lẹ̀ máa ń tó ṣẹlẹ̀ page yẹn ti ní 2 million followers. ṣé o ti gbọ́ ó ní kẹ́ ẹ tó mọ ohun tó ń ṣẹlẹ̀ ó ní page yẹn máa ti ní 2 million followers ẹ jọ 2 million ló ń lọ o ẹ jọ lọ bá mi wo ibi tó dé ń sìn kẹ́ bá mi minus ẹ kúrò nínú 2 million ó máa ṣàkọṣẹ́gun ó dẹ̀ máa ná bastard owó ẹ lọ wo page ẹ sọ fún mi how many followers ló ti ní bẹ̀ ó dẹ̀ lọ sórí 2 million ó yá ẹ já máa gbọ́. ó bá bẹ̀rẹ̀ sí wọlé gidi advert monetization. ṣé ti gbọ́ ẹ máa gbọ́. ibẹ̀ ni gbọ́n máa jókòó sí epe tó ń ṣe ẹ̀ náà lọ sí màmá ṣe lọ ìyẹn máa wò wọ́n ẹ máa wò wọ́n owó lèèyàn fi ń wówó náà. ṣé ti gbọ́ owó lèèyàn fi ń wówó ẹ̀yin tẹ́ bá ń rí nǹkan títí kan boss lady tẹ́ bá ń rí nǹkan ẹ máa bò ó ṣe rá àwọn kan wà ọ̀tá ọlọ́run ni wọ́n irú ilé tẹ́ bá jọ ń gbélé gan ó lè ṣe púpọ̀ ọ̀tá èèyàn owó tó jẹ́ pé ọlọ́run àìké yan òkú kò lè kàn yẹ́ bọ́ tí irú wọn ìlara wọ́n máa ṣe púpọ̀ tẹ̀yàn pé ṣìwọ̀ nìkan lọ́mọ ni owó tó fi ràn fún orí nà ẹ ti understand ìlara ọ̀nà máa ń pè irú ẹ̀ ìlara ẹ máa gbọ́ lọ. má ti kọ́kọ́ pín $500,000 ní next month yẹn tí mo pín fún àwọn obìnrin 5 kan láti rí báyìí láti di gbogbo nǹkan fi ṣe sórí péjì yẹn máa jù síbẹ̀ single mother keep following me don't worry máa tún ṣiṣẹ́ máa tún faṣẹ́ mi 1,500 máa tún tọ́jú ẹ̀ sílẹ̀ máa sọ di 1 million máa tún pín èèyàn fẹ́yàn 10 ẹ lọ ṣe business ẹ lọ tọ omi ẹ lọ ta drinks máa tún pín ẹ wò ìgbà yẹn gangan lógún yẹn ṣe máa bẹ̀rẹ̀ mo mọ̀ pé sọjí ṣì ń padà bọ̀ bá mi jà mo mọ̀ pé gbogbo a máa bẹ̀rẹ̀ ẹ lè náwó tí mo máa ná gbogbo àwọn tí mo ti náwó fún àwọn olódùkú tí mo ti fún lówó tó ti bú mi pẹ̀lú jókòó ilé náà tó ń sọ̀rọ̀ sí mo ti send message sí pé ìwọ sọ pé mi ni tó bá yẹ pé mo tẹ̀ ní péjì nǹkan ládùúrú tó ṣe fún mi lórí Facebook mo ti send message sí mo text ẹni. ṣé ẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé lady yìí kò sẹ́ni tó ṣẹ̀rú gbogbo èèyàn ló máa ń ṣe eléyìí fóònù eléyìí tí mo ní mi ní voice ẹ̀ lẹ́yìn tó wà ní Germany voice ẹ̀ yà pa bẹ̀ ó tọjọ́ tó bá mi jà everything bó ṣe lọ everything wà bẹ̀ ẹ ti understand ibi táyé ẹ̀ bàjẹ́ dé oúnjẹ ló ń sè síbẹ̀síbẹ̀ kò kì í sùn oògùn ló fi ń gbéra òun ló ṣe ń wúlé bàtù bó ṣe kúrú mọ́lẹ̀ yẹn ó tún ń wú mọ́lẹ̀ lẹ̀ rárá ni bó ṣe wà yìí arọ tún mi ẹ má fi wéyàn dùdì ọjọ́ tó bá yọ ká fún lẹ́sẹ̀ àfọ̀ ọjọ́ tó bá yọ ó má tiẹ̀ yọ kí n fún lẹ́sẹ̀ ìrìnsẹ̀ wàhálà ò bá járọ ò bá jẹ mẹ́kù tó rí mẹ́ka kò tó bá ti ṣí péjì tó fẹ́ fi mí bíìdì péjì kò sí wàhálà máa fún ẹ látẹ̀ṣọ́ pé fẹ́ wàá bíìdì péjì ẹ má wọrí wàá bá mi ta sí ni màá ta sí ẹ padà mi ò kí ẹ ti understand ó yẹ máa gbọ́ lọ. ó gbé jáde kó ṣe ṣú ẹ ní ìdárúkọ yìí o mo ní ìwọ̀n sọ pé kọ́ máa gbọ́ síbi iṣẹ́ mi ní kò gbèjà mi ni lọ́kàsí gan mo ti sọ pé má worry you have enough on your plate má worry pa. nǹkan tí mo pọ̀ sí tẹ́lẹ̀ tí mi ò sọ tán ó nígbà tí sista jókòó wá bọ́ òun pé òun lò ní péjì wọn ò ní ṣáàdó nǹkan tó ṣe fún tí sista jókòó ṣe fáwọn tó bá yẹ kó òun lò ní péjì kan níwà èmi lè lo ọgbọ́n àgbà tí mo fi pè ọmọbìnrin lọ́wọ́ ẹ̀mí ìwọ̀n báwo ló ṣe jẹ́ ó dẹ̀ fi proof hàn orúkọ ọmọ ẹ̀ tó fi ń lọ́ọ̀gì ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwọn pọ̀ lórí ẹ̀ òun nìkan kọ́ lòun wà ń bẹ̀ òun kàn máa ń lo àkáǹtì ọmọ láti fi lọ́ọ̀gì sórí péjì yẹn wọ́n dẹ̀ fi ní ìdìtọ̀ ọmọ ọlọ́run wọ́n dẹ̀ fi ṣe provide peace DP. pàtó èmi tó bá sún ọmọ adákẹ́ ó níwọ̀ fúnra rẹ̀ jókòó nígbà tó ṣe ṣòfò nígbà tó sún ẹ̀ ṣé ò dákẹ́ so kí ni Sọjí fẹ́ ṣe tó bá sún ọmọ adákẹ́ wọ́n fẹ́ gbọ́dọ̀ jáde kásì jáde wọ́n fẹ́ ṣe gbá o wọ́n ti gbé jáde sí i last week ṣé ó wọ wíìkì no ṣé ó wọ wíìkì ìta ló tún sọdọ́ kásì náà kọ lójú tí ń kíkọ̀ ní aláyàwó fún wọn yẹn ẹ wo àwọn èèyàn máa ń bẹ̀rù gan lórí Facebook. ọwọ́ mi ti ẹ má bínú. ìyá aláyàwó pọ́pùlà ni máa fi gbó péjì. iṣẹ́ ti gbọ́ ó lóun máa fìyà aláyàwó ẹ máa gbọ́ mo kàn fẹ́ kẹ́ rí ni normally èmi ò ṣe something like this mo fẹ́ kẹ́ gbọ́ ẹ wá wo nǹkan tó fẹ́ ṣe mo lè máa fún látẹ̀sùn á fi mí gbó péjì ẹ máa gbọ́. tó bá sún ọmọ adákẹ́ tó bá wọ́n fẹ́ gbọ́dọ̀ jáde kásì jáde o wọ́n fẹ́ ṣe gbá o wọ́n ti gbé jáde sí i last week ṣé ó wọ wíìkì no ṣé ó wọ wíìkì ìta ló tún sọdọ́ kásì náà kọ lójú tí ń kíkọ̀ ní aláyàwó fún wọn yẹn ẹ wo àwọn èèyàn máa ń bẹ̀rù gan lórí Facebook èmi máa fi aláyàwó pọ́pùlà ni máa fi gbó péjì mi. ó lóun máa fìyà aláyàwó pọ́pùlà òun máa fi gbó péjì o márùn-ún jìnnà ọ̀fẹ́sì ni wọn kò fi mí gbó péjì.
wá jẹ́ wòtòwòtò kò sí nílò òyà mo bá tó fi wá bá mi sọ̀rọ̀ ẹni kò sọ tó bá tún sọ pé kí n ṣe lè kọ́ pé ó máa sọ pé kàrà sọ pa ẹ́ mọ́lẹ̀ o tí o lè mọ̀ pé tára bá dé kò síbi tó lè ságbà tó o ti mọ̀ èmi lẹ́sẹ̀ méjì tí màá fi sáré arọ kése nìyẹn. Ẹ má bínú o ti máa sọ bẹ́ẹ̀ omi ìgbọ́n yìí tẹ́ bá ní iṣu o Ọlọ́run á dá gbogbo ní ságùn nínú á tù yín nínú ó sọ jagos pẹ̀lú ọmọ mi sọ ẹ jẹ́ kí n bu lé èkó ara àti ewu gbogbo èbú tó bá wà lára ẹ̀ tí mi ìbámu ẹgbẹ́ wa máa fi bù. tó wá bẹ̀rẹ̀ sí ń pín owó ń bẹ̀ gbogbo owó tí mo ti pín lórí Facebook fáwọn olórí burúkú aláìmoore tó bá pa àwọn ará Nàìjíríà ni mo pín fún kọ́lọ́ wọn ti tajà wọ́n á ti ya lu péjì mi á ti go viral. ṣé ẹ ti rí kò sí nǹkan kan tó ń ṣe ju pé wọ́n ya lu péjì òun kó go viral lọ tó tó bá bọ́ síta mo ń ṣe ẹ̀bùn ẹ̀bà wà àwọn èèyàn mo mú wọn lọ́wọ́ ebi pa àwọn èèyàn Nàìjíríà kò ṣe torí Ọlọ́run kò ṣe nítorí pé inú ẹ̀ dùn láti ṣe oore o àwọn kan wà tó ń ṣe oore torí Ọlọ́run tó lọ́n dẹ̀ ń bùkún ayé àwọn ọmọ wọn wọ́n ṣe wọn ọ̀wọ̀ èèyàn o ìyẹn yàtọ̀ o eléyìí ṣe láti fi build the page ó ń ṣe láti máa fi ṣe kí ni build the page ẹ ti understand so tó bá bọ́ta òun ṣe empowerment ebi ń pa àwọn èèyàn ń dáwó kan ẹ̀yin èèyàn ń ṣe service ẹ̀yin èèyàn ń dáwó kinní kan ẹ̀yin èèyàn ẹ sọ pé owó kí lòun fún yàn owó eye service owó build the page owó orí burúkú owó gbà jẹ́ ń lògó ẹ owó gbà jẹ́ ń fi yín build the page mo fẹ́ kí page mi go viral mo fẹ́ káyé mọ̀ mi mo fẹ́ gbowó monetization owó lòun náà pín kò ṣe é torí Ọlọ́run ẹ̀yin aláàánú tẹ wá ń ṣòro torí Ọlọ́run tẹ́ ẹ ṣàánú fọlá ayé yóò ní bàjẹ́ ọwọ́ yóò ní kán sàlẹ̀ àpò tí yóò ní ta ọmọ yóò ní dọmọ lọ́mọ ọkọ òní kú mọ́mọ́ ní lórí ọkọ òní kú mẹ́rin náà lórí gbogbo wa la máa mókè ṣèbí torí Ọlọ́run la ṣe ń ṣe ẹ jẹ́ ká fi ìtókù lẹ́kọ̀ọ́ náà ẹ ṣáà ní péjì tẹ́fẹ́ bí ó yànà ẹ jẹ́ ká máa wọ Ọlọ́run ká máa wo ẹ jẹ́ máa wọ Ọlọ́run ká máa wo ṣẹ́ ìyanu ó yànà mo gbọ́ yín lọ. àyàn máa wọ ṣé mo wà lórí Facebook for 4 years láláìmọ̀ kan ni. ṣé ti gbọ́ ó lóun wà lórí Facebook for 4 years ní kó wọn ò mọ̀ kan kò tí ì jẹ́ kó máa gbowó monetization ṣé ń gbọ́. pause mo mọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ mo dẹ̀ ti wo in and out mo ti mọ ibi tí má ti bẹ̀rẹ̀ kó tó wá di pé mo gbé dé level pé àwọn èèyàn ẹ̀ṣẹ̀ wa bẹ̀rẹ̀ sí ní pè mí pé mo rí nǹkan tó ń ṣe gba 2 million bá mi pín fáwọn èèyàn. ṣé ti gbọ́ ó lóun máa ṣe dé level kan àwọn èèyàn wa máa pè é pé àwọn rí nǹkan tó ń ṣe ẹ ti understand ẹ mọ̀ pé boss lady gbà mí tó bá pín owó títí ẹ máa ráwọn èèyàn tó máa ní wọ́n fẹ́ ṣe birthday bá mi fún àwọn èèyàn ní káàdì ẹ bá mi fún àwọn èèyàn ní 500,000 boss lady àkókò bọ́ta àkókò sọ pé èèyàn kan ló ní ká ṣe báyìí èèyàn kan ló ní àpòwò àtàwọn ẹlòmíì náà sí nǹkan tó fẹ́ ṣe nìyẹn so tó máa sọ pé boss ọ̀gá ẹ̀ ní boss lady tó ń follow boss lady ń lọ wájú ó dẹ̀ ń tẹ̀lé lẹ́yìn bọ̀ téèyàn bá ń tẹ̀lé yàn lẹ́yìn tó bá fẹ́ tó ẹni yẹn àbò ó wù ẹ́ láti bá ẹni yẹn má ro àbúrò sí má dẹ̀ bọ́ta láti wá ṣe yẹ̀yẹ́ ẹni yẹn má bọ́ta láti wá lé ṣe bí ẹni kò fẹ́ lé aláàánú lẹ́yìn ẹni yẹn o fẹ́ gòkè òkè tó ti rí pẹ́ni yẹn ti ń gbogbo ètí ìdébẹ̀ ìwọ náà rọra máa gùn díẹ̀ díẹ̀ fi àpọ́nlé fún ẹni tó ti wà wájú ẹ tó wò láti tó so ìwọ náà lè débẹ̀ ẹ ti understand ó nígbà tó ń bá ti pé owó tó bá yá àwọn èèyàn máa wá sọ pé gba 2 million kò pé lórí péèjì ẹ ibi tó ti fẹ́ máa rí géènì yẹn gbogbo owó tó ti pín àwa rí géènì bẹ́rù 2 million ní àwa tọ́jú 1 million á pín 1 million so géènì ti dé fún kò ṣe nítorí Ọlọ́run ó ń ṣe torí pé ó fẹ́ build a page so. gba 1 million bá mi pín àìmọye àwọn tó wà lórí Facebook tó lówó lọ́wọ́. ṣé ti gbọ́ àìmọye àwọn tó wà lórí Facebook tó ní owó lọ́wọ́ ẹ̀wọ̀n náà ti wá pàdé ó ti gbà wá pàdé irú ọmọ tí wọ ìlú òkú olówó òkun owó kiri ni mo rò pé ó ní aṣọ kárí ayé ní ẹni náà mo rò pé ó náà hẹ́pà wá àwọn èèyàn ni mo rò pé ó náà ṣoore fáwọn èèyàn ni àṣoore tó ń ṣe òbí mi mo máa ń wọ ẹ̀ tó bá sẹ́pẹ̀ ìwọ hẹ́pà àwọn èèyàn rẹ́pù ó fún wọn lówó PLC ó fún wọn lówó PCG ó fún wọn lówó POS máa wò pé níta àwọn tó ń wẹ̀ náà mo máa sọ fún yín tí máa sọ̀rọ̀ àwọn pípé mi kan mo sọ pé ọ̀rọ̀ mo ń jọ mí lójú nǹkan fẹ́kẹ́ gbé ìyọkọ̀ yẹn voice tó wà láàrin mi àti ẹ̀yà àpá tábàdé Germany máa rí sí òsì Nàìjíríà ìgbà gbogbo ìṣẹ̀lẹ̀ ó yà nà. dákẹ́ máa fáwọn èèyàn lówó káwọn kan máa dá àwọn èèyàn lókòwò ní kọ́ dẹ̀ máa ṣe òpúrò fún mi kí ni máa gbé sórí péjì mi. ṣé ti rí kó o máa dá àwọn èèyàn lókòwò kọ́ dẹ̀ máa fún un ní proof kó o dẹ̀ máa gbé sórí péjì ìyẹn ló máa attract àwọn èèyàn
láti máa fọ́lù olórí láti máa kóṣù. Nàìjíríà dẹ̀ gùn nípa yìí. Àwa táì tí sọ pé à ń ṣe à motivate tàbí à ń fún wọn lówó gan, à ń dá wọn lókòwò. Àmọ́ bó ṣe máa ń dààmú àdúgbò tó máa ń dààmú nínú ìbọ̀sí wa, nínú WhatsApp wa. Àìtí máa empower anybody. Kò síbẹ̀síbẹ̀. So talk less of ohun tó ń ṣe, máa wá post ẹ mọ iye àwọn èèyàn tó máa rọ́ lọ láti lọ follow ẹ̀, ṣe mọ̀ pé mo nǹkan tó ń ṣe. Bóyá. Simple as ABC, kò sí jàǹpátá kankan bẹ́ẹ̀. Àwọn líle ìbò èèyàn, àwọn wèrè dédé. Ó lọ ṣe ṣùkú torí pé ó fẹ́ ṣe ṣù. Èmi lọ́wọ́ kọ́ send picture rẹ̀ síṣẹ́ tí ẹ bọ́ra. Kò lè ṣòdò kètò ṣù yẹn náà lọ. Èyí tó kù akani ó lè kàǹkà kù arọ ni lẹ́yìn òkè kò sí bí tẹ́ tún lè ọjọ́ tẹ́ bá rẹ́sẹ̀ ọlọ́ọ̀bá yẹ kó di nígbà náà torí pé kò sẹ́sẹ̀ bá bù ẹ̀sẹ̀. Mo ń bọ̀ o, ó ní my new hair. Mo dẹ̀ ní wow beautiful woman. Ó ní thanks darling. So a lọ gẹ̀rẹ̀rẹ̀ nígbà tó di 22 March 2022. Ó ní Kwame o, pè mí o, don't worry when you finish your call. You can call me. It is not too important. Mi ò sọ pé mo pè o. Torí pé ó ń pè mí mo sọ fún pé mo wà lórí kan. Ó di on the 26th of April 2022. Ó send kìíní sí i. Ṣẹ́tìrì. Ọmọ mi àtọmọ sí dog. Ẹ má fi kú wo oòrùn. Ẹ má fọ ọmọ ọwọ́ ọmọ kẹ má nà pọ̀pọ̀ ọmọ sí dog lè ṣẹ́tìrì. Ṣẹ́tìrì. Ẹ ti rí. So ọmọ mi ló wà lẹ́gbẹ̀ẹ́. Ṣẹ́tìrì. Ẹ ti rí. Mo sọ fún yín. Mo lọ́nà ló fún mi. Tí tọ́jú dẹ̀ ní kí n. Tèmi bá ibi tí mo tọ́jú ọmọdé sẹ̀. Mo mọ̀ pé lẹ́yìn ìwọ ọ̀la Ọlọ́run á kí mi pé ó ṣe ọmọ ọ̀dọ̀ rere. Tí wọ́n náà ló ní ọmọ yẹn. Ló ní wọn òun lè mi ṣe ń tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe wà ní Bíbélì. Ọlọ́run á béèrè lọ́wọ́ wa. Mo lè ń tọ́jú ẹ̀ tí understand. So Zdog ló gbé picture ọmọ mi síta. Mo wá gbé tọmọ mi sẹ́gbẹ̀ẹ́. Mo wá kọ síbẹ̀ pé Zainab daughter and my own daughter. Ọlọ́run mi mo dúpẹ́ tèmi. Ẹ ṣé o. Nígbà tí Zdog tó ń ṣe show oríṣiríṣi. Ṣé mọ̀ Kwame náà tó pàápàá Abbey Rufus. Ojú inú ẹ̀ ti fọ́, kò rí ẹ̀ ti fọ́. Ayé ẹ̀ ti pín yìnkì. Ìlara akọ tó ń dà láàmú kò jẹ́ kó ríran. Nígbà tí bíkẹ́ yẹn tó gbé picture síta kò sọ anything. Nígbà tí mo wá gbé tọmọ mi sẹ́gbẹ̀ẹ́ ọmọ àwọn èèyàn wá dá kọ́mẹ́ǹtì. Wọ́n wá ní Kwame ọmọ inú ẹ̀ dá. Èmi gan sún wọn. Ẹ mọ̀ obìnrin tó bá dá ọmọ inú ẹ̀ òun ní kẹ́ ẹ wò. Ó yàtọ̀ sí pé kẹ́ ẹ tún bímọ kẹ́ ẹ tún tọ́jú ẹ̀ dáadáa. Ìyẹn náà tún yọ pa ilé ìtọ́jú ọmọ ẹ̀ fresh ọmọ ẹ̀ fine. Ọmọ ẹ̀ wọṣọ ẹ ti understand pé ìgbà tá a bá mú irun ojú kí lẹ pè láṣẹ star kó báyìí bọ́bọ́bọ́bọ́bọ́bọ́ ká sókè wọ́n ti sálẹ̀ kẹ tó mọ̀ pa àtọ́jú ọmọ tó bí dá tí wọ́n bá lo fine tó ṣe rí láwùjọ ọmọ inú ẹ jẹ́ kárí gbé síta kárí. Sógbà tó wá rí báwọn èèyàn ṣe ń kọ́mẹ̀ntì ó ṣe sáré fóònù nìyí ó kọ screenshot ẹ̀ send sí mi. Ó wá kọ́mẹ̀ntì kan ó ní both girls are beautiful angels. I pray for God protection over both of you and all your siblings. I also pray that God open both of your mom eyes to see the rubbish they are both doing and stop this is getting out of hand. Ó ṣàkórí burúkú mẹ́sẹ̀jì yẹn mo ṣe bí ẹni tí ò rí bóyá mo ti ẹ̀ delete tàbí mo ní tí ẹ̀ ó wá send ẹ̀ sí fún rẹ̀ ló lọ́kọ́ o fún rẹ̀ ló tún send ẹ̀ sí ìgbà tó send ẹ̀ sí ni ẹ wo voice tó lórí burúkú send ẹ máa gbọ́. Wọ́n yí kúrò Nàìjíríà Ọlọ́run tẹ̀ tí wá ṣe ìlú kan náà lẹ́jọ́ wa ẹ wà nílùú tẹ́tí ń sùn tẹ́tí ń jí tẹ́tí ń jẹun tẹ́tí ń kàwé tẹ́tí ń gbowó tẹ́tí ń ṣe oríṣiríṣi ẹ dẹ̀ fẹ́ fàyọ̀ fọ́ ó ti tó ẹ̀ẹ́dẹ̀ tiẹ̀ dúró náà kí nǹkan tiẹ̀ kọjá lára ẹ̀yìn méjèèjì mo ti sẹ́ǹdẹ̀ sínú inbox tí ẹ̀ náà mo dẹ̀ ti lọ fún òun lẹ̀ fún mo mọ̀ sẹ́ǹdẹ̀ voice note sí ẹ̀yìn méjèèjì ẹ̀gbẹ́ jáde ẹ̀yìn náà mọ̀ mi pé mi ọ̀rọ̀ ogún iṣẹ́ kò sí tó kàn mí mo dẹ̀ mọ̀ sẹ́ǹdẹ̀ sí ìgbà sódà tó bá delete lórí post yẹn máa gbé jáde kí ló dé náà ẹ̀yìn méjì dẹ̀ joyè aláìmoore eléyìí ló ṣe kinní kan tòun ló ṣe kinní kan I don't even care anymore ẹ wá bẹ̀rẹ̀ sí ń compare àwọn ọmọ yín. Ṣé rí ìgbà tó gbọ́mọ síta olórí burúkú àti òfò kò ríran o ìgbà tí mo wá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn tó bá fẹ́ kí n túṣẹ́ ẹ̀ máa túṣẹ́ ẹ̀ lọ́la mo lè pín ìnẹ̀ sókè ní àná sẹ̀ òun ló gbé ọmọ mi síta
mo wá compare ọmọ òun gan mọ̀ ó lóun ò ṣe ó ní kán bá mi sọ̀rọ̀ ní ọjà mo compare wọ́n fẹ́ bú ọmọ mi wọ́ ọmọ mi sọmọ ẹ̀ gbàpọ̀ bí ẹ̀ síta kí n tún gbàpọ̀ bí mi síta Zidog àwọn ọmọ inú ẹ̀ ò dáa náà dárí jì mí ni mo sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ń ṣe òbí tó wà kí ẹ̀rín ẹ̀ forget it gbogbo òbí tó ń kọ́ ọmọ sí kò sẹ́ni tí ó complain ẹ̀ títí kan wèrè ọ̀rẹ́ tó lóun lóyún ṣó ti sọ kalẹ̀ ṣá ìyẹn náà Libya ló gbà kọjá ọmọ Zidog ìyẹn ń complain mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí kò mọ̀ pé mo wà lórí call ó ń complain fọ́rọ̀ ẹ̀kọ́ pé ayé Zidog ti bàjẹ́ kó kọ́ mọ́ tòun pé socks ẹsẹ̀ kan ti yá bí mo ṣe wà mo náwọn socks ibi tí mo kó socks sí fún ọmọ tẹ bá rí ẹ mọ̀ pé yes mo kò ṣe abiyamọ ni mí mo níbi tí mo kó socks sí lọ́tọ̀ fún àwọn ọmọ mi báyìí tí wọn ó níbi tó wà separately socks wọn tó bá ti di weekend tí bá fẹ́ fọ̀ máa sókè báyìí tí wọ́n máa sókè pẹ̀lú àwọn nǹkan tí mo fi ń sókè ìdúnkù sí ni washing machine ló fún. ó níbi tó ń kó sọ́ọ̀sì sí ó níbi tó ń kó pàǹtì sí ọmọ mi àwọ̀ sọ́ọ̀sì tó já lójú ẹ̀mí mi wọ́n máa pa mí sí. so báwo ló ṣe fẹ́ fọmọ wọ́n mọ́ ó fẹ́ bú mi ó gbé irú ọmọ yìí síta lè gbé tí ẹsẹ̀ gbẹ àwọn èèyàn dẹ̀ wọ́n kọ́mẹ́ǹtì àwọn míì máa ní àwọn méjèèjì náà ló dá wọn gbọ̀tọ̀ ló ń fún òkú iṣẹ́ abiyamọ ní àwọn méjèèjì náà ló dá ìní alábòsí lè ó dẹ̀ ní méjèèjì ló fà ó dẹ̀ ṣàdúrà tí ò tí ì ṣe fáwọn ọmọ tó ti lú ẹ̀ jáde àmì náà tún pàpàpà ní yẹ pé ìjẹ tó fẹ́ tó bá fi tó bá fún ẹ ní monetization ó lè má dúró àti pé èlé ló fẹ́ gbà wọ́n tẹ́bi ń pa káyé ṣe tí yà ń jẹ ìwọ lórí burúkú ṣakọ jìyà ṣakọ ṣayọ̀ ṣakọ rẹ́rìn jìyà lórí akọ ṣakọ ṣòfò inú ló fẹ́ rí àbúrò pé ó kàn máa monetize page òun ló máa rí 10,000 lóṣù ó ti yá wèrè wọ́n sọ fún ẹ má kọṣẹ́ náà ṣe déédéé ó máa ní number of people tó ń gbé ó dẹ̀ máa ní àwọn tó comment ó máa níbi tó rè dé ó máa níbi Facebook ó ní àwọn bíi mẹ́ta kan tó máa ń wò tó máa sọ fún pé ibi ìbáyìí ti wà òkè ó kú bí kú díẹ̀ káàkó ó kú bí ìbáyìí ó rò pé wọ́n gbọ́ ọkàn pé owó dànù ó ti yá wèrè. Abbey ó ti yá wèrè mọ́nà ọlọ́lọ́wọ́ Abbey Rufus olórí burúkú ọmọ ìbànújẹ́ láàrin ọmọ ogun mi kan tún mi wò ní àná lè sẹ́ wàláì ojú òkè ń tẹ tójú òkè ń tì mo wà lára wọn mi ò ní rònú torí kò sí rònú nínú ayé mi Ọlọ́run tún wá ṣe bàbá ó ṣe ìyá fún mi wọ́n ní kí n má ronú wọn kí n jẹun sókè wàláì kí ni mo tún fẹ́ rònú nígbà téèyàn ò ṣì ẹni tọ́lọ́run ò bá ní jẹ́ wá fẹ́ bá rẹ̀ jẹ́ Ọlọ́run bà wọ́n nínú jẹ́ kó o rá làánú gan tó bá ní owó abáwo ló yẹ fẹ́ débẹ̀ kútúrú mẹ́ka kútúrú pùpù wàá wá mú di méjèèjì wàá wá sẹ́gbẹ̀ wàá wá máa kúrú bété wàá máa rákòrò wàá máa kúrú bété wọ́n kúkú gbé mú iṣẹ́ àṣẹ ìdùnnú olófin ẹ̀káyé òní alábòsí nígbà tó lórí burúkú tó ń sọ̀rọ̀ tí wọ́n ń wo ṣó tí mo ẹ̀ lò ṣó wo ló wà láyé tó sì bẹ̀wọ́ tí depression ti pa mọ́lé àbẹ́mi mo ní kí ni orúkọ wèrè tó ń fògbé alẹ́ mọ́ èmi mo ní kí kẹjọ sórí burúkú tẹ̀lé ra yín ọmọ inú ẹ ọmọ tí ò tó first born ìwọ useless woman ó wá sọ̀rọ̀ lọ́dọ̀ mi máa pè é ṣú ẹ lọ́la ìwọ ni kọ́kọ́ mo fẹ́ ṣe pè é ṣú ẹ mo fẹ́ ṣe ṣú ẹ máa pè é ṣú ẹ lọ́la tí sọ́jí mo máa pè é lálẹ́ mo pè é ṣú ẹ yín méjèèjì lórí ṣú máa pè é tì lọ́la máa tún fún ẹ lánàá bẹ́ẹ̀ sí ní ilé ẹ̀yà péjẹ tó fẹ́ kó máa gbòòrò sí kó o fẹ́ promote péjẹ tó yá jẹ́ kéèyàn àti ẹjọ́ máa lọ́ra máa bọ̀ ó dà ní kò kéré gan sí boss lady máa bọ̀ lọ́dọ̀ sáré máa bọ̀ aláì àárọ̀ boss lady ní jọ́sìn no mi ò lè ignore what kò sí ignore ni mi ò ní dictionary kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ò lè ignore ẹ̀ máa fún ẹ lé sí ìwọ synagogue ń dá fún lórí burúkú ló ṣàlàyé bí ọ̀rọ̀ èyí stiless woman bí arọ kéésì mi ò ń bá arọ ọjà tàbí mẹ́rin nínú kámẹ́rà jẹun mi ò láìka arọ kéésì orí àrùn disable máa orí lóyìnbó wọ́n ṣe máa tọ́jú disable mi orí ṣe wọ́n máa ra mọ́tò sí ẹ̀ǹdì tó fi ń ṣàkọ́ wọ́n ń gbé sí ẹ̀ǹdì ni nà
torí tó bá disable wọ́n máa treat ẹ special sáwọn tí ó disable. Wọ́n fún ẹ mọ́tò wá gba disable money wá gba everything wọ́n wá máa lọ fi ṣe promote page owó tìjọba ń fún ẹ fún owó disability owó disability. Kò nílé kò ra ilẹ̀ kan tó tún kàn nínú ogún bàbá ẹ̀ ó tún lù ta ọmọ ọ̀bànújẹ́ ọmọ pàpà ńlá gi rédèrèdè rọ́ndọ̀rùn aláìlú arọ kése náà tó fẹ́ fọ́ ó tún lọ bá kí wọ́n tó porúkọ prince tààrin ìwà àti prince àtẹjọ́ tó fi sùn ní àti nǹkan tí mo gbọ́ láàrin ẹjọ́ mi jẹ́ kí n lọ sọ́dọ̀ sí ara ayé tí ń di ẹ̀ ebi ń di ẹ̀ ó sọ̀rọ̀ mẹ́nu dọ́ọ̀nù kò lè jọ mí lójú ìwọ tó gbé nídìí tí ọmọ ọlọ́mọ síta ó gbé sí Facebook orí péjì ó kàn gbé sí òtí ẹ̀ blọọdẹ lásán ó wulẹ̀ gbé picture ni ó gbé picture ó gbé permanent sórí péjì nǹkan tó dì sáà fún mi fún tí ò bá ṣarọ tí bá purọ́ fún yín wàhálà ìtọ́nà mi nílé tí ò bá ṣarọ ẹni tó gbogbo ẹ̀ síta kó gbẹ́sẹ̀ síta àwọn mi tún dé pampers tó bá sọ látọjọ́ tẹ́ bá rọ̀ pé rọrùn wàhálà ìwọ́tọ̀ ni I swear to God gbogbo arọ kése mo fọ́ sábẹ́ kò lẹ́sẹ̀ méjèèjì arọ ni.